arákùnrin kan tó wà ní ìlú kan lówó Rashidi tó ń jẹ́ Wálé ọmọ àlè kan ni ojoojúmọ́ ló ń sọ ọdún ẹ̀ náà ni mo ti rí fọ́nrán kan tí bọ́dà wa kan Ayéfẹ́lẹ́ post tó ní ẹyọ kan nínú mílíọ̀nù lélẹ̀ òun ti ń sọ ń sìn pé òòṣà kan wà tí wọ́n ń ṣẹ́ tó fi ń pààyàn bóyá ní kó wá sorúkọ òòṣà yẹn fún wa ìwọ Rashidi ọmọ àlè tó wà níwò wá sorúkọ òòṣà tí wọ́n ń ṣẹ́ tó fi ń pààyàn yẹn tó ń mu ẹ̀jẹ̀ wá sọ fún wa àwa ti wọ́ta láti wá sọ ilé pé ṣìgìdì Allah ẹ̀ẹ̀kan tó bá ti sílẹ̀ lọ́dún bó ṣe ń mu ẹ̀jẹ̀ wọn tó lọ kí ní Mẹ́kà àwa sọ adẹ̀tú mẹ́rin jáde adẹ̀tú dúró lé lórí ṣìgìdì Allah tó jẹ́ pé tó bá di ọjọ́ ìdájọ́ kò ní wọ bàtà okó ẹ̀ tó dàbí ejò á máa gbé kiri tó ní ọwọ́ ọ̀tún méjì àwa ń wá táwa ń sọ pé òun ló ń pààyàn ní Saudi gbogbo ìtàwọn sọ àwa máa ń wá pẹ̀lẹ́ ẹ̀rí bó ṣe lè ní nínú Islam náà ẹ lè jẹ́ ọmọlẹ́yìn Jésù ẹ lè jẹ́ ẹni tí ò ń ṣe Muslim tí ò ń ṣe Christian kèfèrí ẹ lè jẹ́ tó dẹ̀ sọ pé Muslim tó bá fi ìrun lẹ̀ tó lóun ṣe Islam náà ẹ lè pa kẹ́ ẹ máa jẹ́ gbogbo ẹ̀ làwa wọ́ta la máa ń fún yín lẹ́rìí ọ̀rọ̀ kan tá a bá ti sọ tá àmẹ́rìí wá àwa kọ́ la sọ ọ̀rọ̀ tẹ́yìn máa ń sọ ìwọ Rashidi tó jẹ́ pé ìwọ gangan la rí pé Fúlàní ni ẹ ọmọ àlè inú Yorùbá tó rí pé Fúlàní ni ẹ tó wá ń fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ tó ń pe gọ́vnà pólísì ọlọ́pàá kankan wá ìwọ gangan lọ́mọ bẹ́ẹ̀ ní fọ̀rọ̀wọ́rọ̀ pé òrìṣà wo ló ń mu ẹ̀jẹ̀ òrìṣà wo ni wọ́n ti fún lẹ́jẹ̀ tó fún lẹ́jẹ̀ èèyàn Rashidi ọmọ àlè wá ta òrìṣà tí wọ́n bá fún lẹ́jẹ̀ èèyàn wá sọ àwárí Allah bó ṣe ń pa èèyàn mílíọ̀n ní Saudi lọ́dọọdún ọdún tó lọ èèyàn bíi 7,000 láláyè pa wá takò wá dìbẹ́ǹdì ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ wá takò wá ní kò rí bẹ́ẹ̀ Rashidi ọmọ àlè wá ta wá sọ fún wa pé ṣìgìdì Allah kò mu ẹ̀jẹ̀ èèyàn ní Saudi ní ọdún yìí àwa máa ń wá pẹ̀lẹ́ rí ni a máa ń wá pẹ̀lẹ́ rí gbogbo nǹkan tá a bá ń sọ ṣé ṣìgìdì Allah mu ẹ̀jẹ̀ àbí kò mu ẹ̀jẹ̀ ṣé Allah ń pààyàn àbí kò pààyàn Mẹ́kà Allah ń pààyàn débi pé ẹ̀sìn Islam ẹ̀ àríbẹ̀ ṣe ń ṣe nílẹ̀ Haúsá gbogbo ilẹ̀ Haúsá lẹ ti bàjẹ́ àwọn òde lè dúró tẹ́ tó sọ̀lẹ̀ Yorùbá bẹ́ ṣe balẹ̀ Haúsá jẹ́ làwa ṣe dúró tán pé Islam ó máa parun nílẹ̀ Yorùbá Islam máa parun nílẹ̀ Yorùbá ẹ tún gbìyànjú kẹ tún gbé mi wà kò sí tuntun tẹ́ fẹ́ sọ mọ́ yìí tán bàbá yín sọ lọ tẹ́yìn náà tún sọ kù yìí náà àwa la ní tó pọ̀ tá a máa sọ nípa ẹ̀sìn Islam bẹ́ ṣe lè jẹyàn bẹ́ ṣe lè bẹ́ràn kó sùn gbogbo ẹ̀ la máa sọ Rashidi ọmọ àlè wo wáta àwa náà dúró déédéé fún ẹ bí Allah ẹ bó ṣe ń mú jẹyàn tó ń pààyàn gbogbo ẹ̀ la ṣe tán la máa sọ fáráyé àdẹ̀wà pẹ̀lẹ́ rí ni bá ṣe ń sọ àmẹ́rí ẹ̀ jáde so nǹkan tó bá kù tó fẹ́ sọ orúkọ òòṣà tí wọ́n ń pẹ̀jẹ̀ fún ìwọ Rashidi ọmọ àlè wo wá sọ fún wa àwa mo kí ní kíkí tó lọ́lá jùlọ lágbàáyé mo dẹ̀ kẹ́yìn Muslim náà ní Assalamu alaikum so ìròyìn ráńpẹ́ tí mo fẹ́ fi tó yín létí ni pé ẹ jẹ́ ká wo Mẹ́kà táwọn èèyàn wa máa ń lọ ní ọdọọdún ìjẹ́ ṣé ó yẹ káwọn èèyàn wa yìí máa lọ ẹ jẹ́ kájọ wò kájọ gbélé kájọ wò ṣé ká bẹ̀rẹ̀ láti 99 ni èèyàn mélòó ló kú ní Mẹ́kà yẹ 2000 èèyàn mélòó ló kú ní Mẹ́kà tó jẹ́ láti orílẹ̀-èdè wa 2001 èèyàn mélòó ló kú ká bá wá sọ dórí 2020 lórí 2023 tó lọ èèyàn mélòó ló kú 2024 èèyàn mélòó ló kú ní Mẹ́kà ṣé bá ṣe máa wò táwọn èèyàn wa máa kú tí ṣìgìdì Allah tá máa mú ẹ̀jẹ̀ wọn lọ́dọọdún lélẹ́yìí káwọn kọ́ béèrè lọ́wọ́ ara wa kí ni wọ́n lọ ń ṣe Mẹ́kà wọ́n lọ ń yí òkúta ká òkúta yìí òun náà lọ́ máa wà ń lé lọ́ máa kírun fún lẹ́ẹ̀márùn lọ́ máa forí balẹ̀ fún ibikíbi tó bá wà wọ́n á kọjú sókúta yìí wọ́n á máa forí balẹ̀ fókúta yìí òkúta yìí ni wọ́n ń sìn ẹ̀ẹ̀márùn lọ́ máa fọwọ́ lọ́ máa forí balẹ̀ fókúta yìí wọ́n á tún mú òkúta wọ́n á sọ òkúta fókúta ẹ jẹ́ ká bí ọ̀wọ́n ará bí ìlérè ẹ̀yin náà lẹ́mọ̀dé lọ́wọ́n kan dẹ̀ ń ṣe nǹkan kan ṣé ṣìgìdì Allah ṣó yẹ ká gbà kadà yẹ kó máa mú ẹ̀jẹ̀ àwọn èèyàn wa lọ ìyẹn la wátala ní ká sọ̀rọ̀ sí ṣé bí ṣìgìdì Allah bó ṣe ń pa àwọn èèyàn wa ṣó bójú mu ẹ̀yin náà ẹ lọ ṣèwádìí kẹ lọ tẹ pé hajj ẹtẹ ọdún tẹ bá ti fẹ́ tẹ kẹ gbé síta kẹ wo iye ẹ̀jẹ̀ èèyàn tá Allah máa ń mu torí ẹ̀kan lọ́dún lọ́ máa ń ṣí Allah lẹ̀ tó bá di ṣí ṣìgìdì Allah lẹ̀ ó máa ń mu ẹ̀jẹ̀ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ẹ lọ tẹ kẹ lọ wò ẹ̀jẹ̀ èèyàn mélòó ló ti mu àlájú wálẹ̀ kí ṣìgìdì Allah kó máa mu ẹ̀jẹ̀ àwọn èèyàn wa òun la fi pè yín ṣàkíyèsí pé ẹ lọ ṣèwádìí nǹkan tẹ́ ń ṣe kò sẹ́ni tó ní bó ṣe ń ṣe kó má ṣèwádìí ẹ lọ ṣèwádìí nǹkan tẹ́ ń ṣe irú ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣèwádìí ẹ jẹ́ ká gbé yín débẹ̀ kẹ́ lè mọ nǹkan tán pè lẹ́sìn Islam ká bẹ̀rẹ̀ láti bí báyìí ṣó mọ̀ pé wọ́n tó bá jẹ́ Muslim nínú Islam àǹfààní wà fún ẹ láti bá ẹranko sùn ẹranko yẹn náà tó bá dẹ̀ ti bá ẹranko yẹn sùn bí ọkùnrin ni ẹ bí obìnrin ni o lè bá àkekèé sùn ejò aláǹgbá ọmọ onílé ewúrẹ́ ẹṣin màálù kò bá jẹ́ ẹdìyẹ o lè bá sùn
ẹranko kẹ́ranko náà kò bá jọ̀bọ ni o, ajá ni, olóńgbò ni o lè bá sùn tó bá ti ń ṣe ẹ̀sìn Islam, àlàálì ni fún ẹ. tó bá ti wá bá àwọn ẹranko yìí sùn tán, kò bá jọ̀bọ ló bá sùn, kò bá jẹ kẹ́tẹ́kẹ́tẹ́, kò bá jẹ ràkúnmí, tó bá ti bá sùn tán wàá wá mú, wàá wá lọ tà sọ́nà jíjìn tó bá ti pa, torí o gbọ́dọ̀ tà sí agbègbè tó ń gbé, bó ṣe wà nínú ìwé wọn nìyẹn. so ẹ wá wo àwọn ẹ̀sìn báyìí, ṣó yẹ ká fẹ́rù ẹ̀sìn báyìí ká fẹ́ kù láwùjọ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? ìjẹ́rú ẹ̀sìn tó bójúmu láwùjọ àwọn ọmọ Yorùbá, òun làwa ń béèrè lọ́wọ́ èèyàn wa pé kí lẹ rí nípa ẹ̀sìn yìí, ṣó yẹ kó wà láwùjọ wa? nǹkan tẹ rí sẹ́sìn ẹ sọ fún wa. ẹ̀sìn tó ń sọ fún yín pé ẹ lè mú ẹran kẹ́ bá sùn, ọkùnrin ní ẹ, obìnrin ní ẹ, o lẹ́tọ̀ọ́ àti bá ẹran sùn. tó bá dẹ̀ ti bẹ́ ẹran náà sùn tán tó ti dà mí ara, kó mú ẹran náà kó pa, kó wá lọ tà sí agbègbè kejì àbí agbègbè kẹta. ṣé irú ẹ̀sìn báyìí ṣó bójúmu láwùjọ wa? kò bójúmu. so ìwọ tó bá fẹ́ mọ bí tí mo ti kà ìwé yẹn lọ pé ní tafsiri aliwasiri chapter of concerning animal alikufi aliyawan mansha number 23. màá padà fi sí fọ́nrán ìtẹ́ máa rí fúnra yín. mo lè má lè sọ lárúbáwá yẹn torí mi ṣọmọ lárúbáwá, ọmọ bíbí Yorùbá ni mí, so mo dẹ̀ gbé inú mi lẹ́nu pé mo jẹ́ Yorùbá, mi ṣe rú Àràbù. so ẹ lọ kà fúnra yín, ẹ rí i pé tó bá ń ṣẹ̀sìn Islam, tó bá jẹ́ ọkùnrin ó lè bá ẹranko sùn, tó bá jẹ́ obìnrin náà ó lè gbé ẹranko kó má bá ẹ sùn. ó wà nú ẹ̀sìn yín. ẹ jẹ́ àtẹ̀síwájú. ìkejì, tó bá pe ìwọ ọkùnrin, tó bá pe ìyàwó rẹ pé kó wá sórí ibùsùn bó fẹ́ bá sùn, tó bá lóhun ò ṣe, Allah àtànábì ní kò nà. tó bá pè pé wá jẹ́ kájọ lájọṣepọ̀, tó bá lóhun ò ṣe, o lè ná. ìyẹn ẹ lọ wo Quran 4:34. Allah àti Muhammadu ó fọwọ́ sí pé ìyàwó ẹ o lè kó nà, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kó nà bí kó kú kójú ẹ̀ fọ́. ṣé irú ẹ̀sìn báyìí la máa ṣe nílẹ̀ wa? Quran 4:34. Allah àti Muhammadu ń gba ọkọ nímọ̀ràn pé ó lè nà ìyàwó ẹ̀. ṣé irú nǹkan yìí la máa ṣe láwùjọ wa? ìyẹn tẹ̀síwájú ní Sahih Muslim 14:36d. Allah àti Muhammadu wá ń sọ pé tí ọkọ bá pé ìyàwó ẹ̀ pé kó wá sórí ibùsùn káwọn ṣe kéréwà káwọn ṣe nǹkan, ó ní tíyàwó yẹn bí àdìkan àbí ìdíkejì tí ó bá wá, ó ní irú obìnrin bẹ́ẹ̀ pé àwọn màláìka wọ́n máa gbé ṣépè tílé àfi mọ́. ẹ̀yin náà ẹ béèrè, ṣé Allah àti Muhammadu ṣé bàásùn ló wà fún ni? ẹ wà lùjọ náà Allah yẹn, ṣé bàásùn ló fọ ayégbá ayé tiẹ̀ wà fún ni? ṣe pé kò ní nǹkan méjì tó ń forí rò ju báyọ̀ sùn nàyàn. òun là ń sọ pé ṣé irú nǹkan báyìí ni a máa ṣe nílẹ̀ wa? ìkejì, ẹ jẹ́ tó sọ fún yín, Sahih Buhari 5:11. Allah àti Muhammadu tún sọ pé nǹkan tó ń ba ìrun jẹ́ ní obìnrin àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti ajá. Allah àti Muhammadu wá ń fi ẹ̀yìn obìnrin, ó fi yín wé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́. Aisha ti ẹ gbìyànjú ń bẹ̀, ó ń láti máa bọ́kọ ẹ̀ fà á. ìyẹn Muhammadu tó jẹ́ sugar daddy fún Aisha pé ọkọ mi Muhammadu kí ló dé tó lè máa fi àwọn obìnrin wé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́. nǹkan tá à ń sọ fún yín tá à ń pè ní sákìyèsí nìyẹn pé ẹ̀sìn Islam kò ń ṣe ẹ̀sìn tó yẹ kẹ́ fẹ́ láwùjọ. ẹ̀yin náà ẹ wo ẹ̀sìn yẹn, ẹ̀sìn tó ń sọ pé tọmọ ẹ bá pé ọmọ ọdún méje, ó ní tí ò bá kírun ó ní kó lù bí kó kú. ẹ̀sìn tó tún sọ pé kẹ́ na ọmọdé tọmọdé bá ti pé ọdún méje bí a kò kírun kò lọ lé kéwòn, ó ní kẹ́ ẹ lù. ṣé irú àwọn ẹ̀sìn yẹn ṣó yẹ ká fẹ́ kù láwùjọ gẹ́gẹ́ bí ọmọlúwàbí àwọn ọmọ Yorùbá? òun là ń pè yẹn wá ṣàkíyèsí fún. ìwọ tó bá fẹ́ kà Sunan Abu Dawud 495. à ń mú ẹ̀rí wá torí àwọn kan tá a bá ti sọ wọ́n máa ń ní kò sẹ́rí fún nǹkan tá à ń sọ. a ṣe ń fún yín lẹ́wọ̀n yẹn àwọn ẹ̀rí yẹn pé ẹ lọ máa wọ àwọn ẹ̀rí yẹn. ṣé irú ẹ̀sìn báyìí ṣó yẹ ká fẹ́ kù láwùjọ wa? kò yẹ ká fẹ́ kù. ẹ̀sìn tó ní kẹ́ máa na ọmọ ọdún méje lórí pé tí ò bá ti kírun ṣẹ́sìn nìyẹn. ẹ̀sìn tó lè bá ẹranko sùn, ò bá jọkùnrin ò bá jọ obìnrin Muslim, pé ó lè bá ẹranko ó lè bá sùn. ṣé irú ẹ̀sìn yẹn ṣó yẹ ká fẹ́ kù láwùjọ wa? nǹkan tí à ń pè ẹ̀yin èèyàn wa sí nìyẹn. ẹ̀sìn tó ní tí ọkọ bá pé ìyàwó pé wá jẹ́ kájọ lájọṣepọ̀, tí ìyàwó yẹn bá nítorí ìdí kan ìdí kejì pé òun ò ṣe bí òun lọ bí iṣẹ́ lánàá, ó ti rẹ̀ òun bóun ṣe dé láti ibi iṣẹ́, tọkọ ráyè dami ara, ó ní àwọn áńgẹ́lì màláìka òun wọn á máa gbóbìnrin yẹn ṣépè. irú ẹ̀sìn yẹn ṣó yẹ ká fẹ́ kù láwùjọ wa? láfi ní ó tì orí burúkú tí Islam kó bá wa ó tó gẹ́ àfẹ́ Islam mọ́ nílẹ̀ wa. ṣé ẹ̀sìn lẹ̀sìn? ẹ̀sìn tó ń sọ pé tí